Ó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá ti wò mí lónìí, àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín o. Gbòrògbòdò ayé kò ní lù fún àjò. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ aṣínà. Iṣẹ́ aṣínà mo mú wá fún wa lónìí. Nílòpọ̀ lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yìn odi, ọkọ̀ ọba àdába kò ní sáyìn lẹ́sẹ̀. Àwọn táwa nílùú táwa yìí náà ní ti lérò kúrò dé, àní tòdòrò wọlé. Ṣẹ́rí iṣẹ́ aṣínà tí mo mú wá fún wa yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò nídìí àwúre. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò nídìí òṣòlẹ̀ tó jẹ́ pé iṣẹ́ aṣínà ló nídìí. Ọ̀nà kì í dímọ́ lọ́kọ́, ọ̀nà kì í dímọ́ nàdá, ọ̀nà ní dímọ́ wa o. Wọ́n wá rí pé bóyá iṣẹ́ kan là ń ṣe tí ò lọ dédé, ọjà là ń tà tí ọjà náà kò tà, ń tá máa ṣe òun náà ní ilé yìí. Bá mi lọ wá èso tàgìrì tó ní ajé lára dáadáa. Èso tàgìrì tó ní ajé lára dáadáa. A wá ha gbogbo ajé ara rẹ̀ yìí, àhà sójú ọlọ. Ẹ bá mi wá imí ọjọ́, òun náà ni wọ́n ń pè ní imí oòrùn. Bá mi wá ìlẹ̀kẹ̀ itún àti ìlẹ̀kẹ̀ ìfà. Ìlẹ̀kẹ̀ itún àti ìlẹ̀kẹ̀ ìfà. Ajé ara tàgìrì àhà tí ó pọ̀ dáadáa sójú ọlọ. Ẹ bá mi wá imí ọjọ́, òun náà ni wọ́n ń pè ní imí oòrùn. Ṣé a ti wá? Bá mi wá ìlẹ̀kẹ̀ itún àti ìlẹ̀kẹ̀ ìfà. A wá kó gba àwọn èròjà yìí, a kó sí ojú ọlọ wa. Ẹ jẹ́ kí a gún dáadáa. Ṣé a ti gún? Lọ́wọ́ yìí tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Tí a ti gún dáadáa, ẹ bá ti wá gún nǹkan yìí, tá a ti gún wọn papọ̀ tó ṣe dáadáa. Ẹ bá mi wá ọṣẹ dúdú tiwantiwa. Ẹ gún papọ̀ mọ́ ọṣẹ dúdú pẹ̀lú omi àgbọn. Omi àgbọn la fi ṣe omi ọṣẹ yìí o. A ní fi omi lásán sí o. Omi àgbọn òun la fi ṣe omi ọṣẹ yìí. Ìlẹ̀kẹ̀ itún, ìlẹ̀kẹ̀ ìfà. Ìlẹ̀kẹ̀ itún, ìlẹ̀kẹ̀ ìfà. Imí oòrùn àti ajé ara tàgìrì. Tàgìrì tá a bá fẹ́ lò, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta. Àmọ́ ẹ jẹ́ kí tàgìrì yẹn kó tóbi dáadáa. Omi àgbọn la fi po ọṣẹ yìí o. Omi àgbọn la fi po ọṣẹ yìí. Ṣé wá rí àgbọn yẹn, ẹ má jẹ́ kó bàjẹ́ o. A kọ́kọ́ fi èso gún ojú àgbọn yìí. A fi gún tó jẹ́ pé omi àgbọn yìí kò ní lè jò dànù. Ẹ bá ti wá jó omi àgbọn yìí sínú ọṣẹ yìí, ẹ bá mi wá sọ́ọ̀ wọ́n fi ń gégi yẹn, a fi gé àgbọn yìí ní orí. A họ àgbọn tó wà nínú ẹ̀ kúrò. Àgbọn tó wà nínú ẹ̀ yẹn a họ kúrò. A lè rọra gbé kaná kí àgbọn yẹn kó fi ṣí bóróbó. Inú igbá àgbọn òun ni a kó ọṣẹ yìí sí. Inú igbá àgbọn yẹn òun là á kó ọṣẹ yìí sí. Bàbá, ẹ̀yin màmá mi, ẹ ká máa fi ọṣẹ yìí wẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀nà á ṣí fún wa, ọ̀nà á là fún wa, torí pé ọ̀nà kì í dímọ́ lọ́kọ́, ọ̀nà kì í dímọ́ làdáà, ọ̀nà á ṣí, ọ̀nà á là fún wa. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Ojú ò ní tì wá, àní rí gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo alẹ́, àgbo ìdákọ́lẹ̀, èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́, yálà obìnrin ni wá ni, àwọn ojú Elédùmarè. Àgbo wà tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run, ní tá a fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe é. A ní àwọn ọṣẹ àgbélépọ̀tá, a ní ọṣẹ aṣínà, ọṣẹ ìyọ́nà àgbàlagbà. Níbikíbi tẹ́ bá wà, a ní disappoint yín, ojú ò ní tì wá. Ẹ lè fẹ́ pè mí sórí nọ́mbà mi 08039336675 tàbí 080 53 13 31 42.